Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀ ń wà nílé lásìkò yìí pé àánú Ọlọ́run àtòrí ajẹ́njẹ tán rẹ̀ kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé àmín. Ọ̀rọ̀ nípa Yorùbá nation pẹ̀lú 2023 election pàápàá jùlọ bàbá wa Aṣíwájú Bola Ahmed Tinubu. Yorùbá nation versus Aṣíwájú Bola Ahmed Tinubu 2023 general election, which is Yoruba presidential candidate. Tó àwọn ọ̀jọ̀gbọ́n kan wọ́n sọ̀rọ̀ wípé gbogbo èèyàn tó wà nú ayé pátá a fi wọ́n sí division, a pín wọn sí division mẹ́ta. Division àkọ́kọ́ ìyẹn jẹ́ 15%. Division ẹlẹ́ẹ̀kejì òun náà tún jẹ́ 15%. Ṣùgbọ́n division ẹlẹ́ẹ̀kẹta òun jẹ́ 70%. Ẹ̀yin olùgbọ́ mi, àwọn èèyàn wo ni division alákọ̀ọ́kọ́ yìí? Division alákọ̀ọ́kọ́ tó jẹ́ 15% yìí, àwọn ni àwọn ẹ̀dá kan nínú ayé tó já sí pé wọ́n máa ń ro tiwọn nìkan, wọn kì í ro tẹlòmíì mọ́ tiwọn. Àwọn tá a wí yìí wọ́n máa ń ro tiwọn, wọn kì í ro tẹlòmíì mọ́ tiwọn. Division ẹlẹ́ẹ̀kejì òun làwọn tó yẹ pé wọ́n máa ń ro tara wọn, wọ́n dẹ̀ tún máa ń ro tẹlòmíì mọ́ tiwọn, wọ́n máa ń ro tọmọlàkejì mọ́ tiwọn. Division ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ 70% yìí ó ní àwọn ẹ̀dá kan tó yẹ pé ìpinnu àwọn èèyàn ló máa ń ṣẹlẹ̀ wọn lórí, àwọn ò lágbára láti mú ìpinnu ara tiwọn ṣẹ. Allahu Akbar. Division alákọ̀ọ́kọ́ yìí tá a pè ní 15% yìí, tá a ní wọ́n máa ń ti ara wọn nìkan ni wọ́n máa ń mọ̀, wọn kì í ro tẹlòmíì mọ́ tiwọn, wọn dẹ̀ kì í ro tẹnìkejì mọ́ tiwọn. Àwọn yẹn ni àwọn olóṣèlú, àwọn political leader, àwọn government, àwọn aṣíwájú ìlú àtàwọn ọba, àwọn lọ́balọ́ba, àwọn lẹ́ẹ̀kan-lẹ́ẹ̀kan, gbogbo aṣíwájú ìjọ tara wọn ni wọ́n máa ń rò, wọn kì í ro tọmọlàkejì. Division ẹlẹ́ẹ̀kejì yìí 15% làwọn náà, àwọn máa ń ro tara wọn, wọ́n dẹ̀ máa ń ro tọmọlàkejì mọ́ tiwọn. Àwọn ni bí àwọn human rights activists, bí àwọn agitators, àwọn tí wọ́n máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn, bí àwọn justice, àwọn adájọ́ òdodo tí wọ́n máa ń jà fúnra wọn dẹ̀ máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn, tí wọn kì í fẹ́ gbà kẹ́nìkankan kó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́lẹ̀ tàbí kẹ́nìkankan jókòó lé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́lẹ̀. Àwọn division ẹlẹ́ẹ̀kejì ó ní. Division ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ 70% yìí, àwọn ni wọ́n pọ̀ jù. Àwọn pọ̀ ju division alákọ̀ọ́kọ́ àti division ẹlẹ́ẹ̀kejì lọ. Àwọn ni àwọn aráàlú tàbí ká sọ pé àwọn mẹ̀kúnnù. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ọgbọ́n lórí ṣùgbọ́n kò sí agbára fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní òye ṣùgbọ́n kò sí agbára fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní èròǹgbà tó rẹwà púpọ̀, wọ́n dẹ̀ ní èròǹgbà tó ran àwùjọ lọ́wọ́ ṣùgbọ́n kò sí agbára fún wọn láti ṣe kíni, láti mú èròǹgbà wọn iṣẹ́. Ṣùgbọ́n a bí Ọlọ́run, ọba olùkúnni lọ́wọ́ lọ́lọ́run, ọba tó máa ń sọ ọ̀lẹ dálágbára lọ́lọ́run. Ọlọ́run kó má ṣáà sọ alágbára gbogbo àwa mẹ̀kúnnù, Ọlọ́run kó sọ àwa náà di alágbára. Mò ń bọ̀ wá, ẹ máa bá mi bọ̀.